lọ́jọ́ tí àwọn ọlọ́pàá la kóńdó mọ́ Ògúndé lórí tí wọ́n jù ú sí mọ́tò tí wọ́n sì ń lérí pé àwọn yóò sọ ọ́ sẹ́wọ̀n dandan. ní ọjọ́ 14 oṣù kejìlá ọdún 1945 ìwé ìròyìn kan gbé ìkéde kékeré kan báyìí jáde: wàá fi tálẹ́ǹtì rẹ pa owó tó pọ̀. à ń fẹ́ 30 arẹwà ọmọge láti wá ṣiṣẹ́ tíátà. ẹgbẹ́ òṣèré The African Music Research Party ń pè yín, ẹ̀yin ọmọge tí ẹ nífẹ̀ẹ́ sí eré tíátà. a ó máa san owó oṣù fún yín gẹ́gẹ́ bí ẹ bá ṣe mọ eré ṣe tó. láti ọjọ́ 1 oṣù kìíní ọdún 1946 ní iṣẹ́ oṣù náà yóò ti bẹ̀rẹ̀, tí a ó máa san owó oṣù fún gbogbo òṣèré. ìwọ fúnra ẹ ní kí o wá láàrin òní sí ọjọ́ àlàmísì 20 oṣù kejìlá ọdún 1945 láàrin aago 7 sí 10 òwúrọ̀ àti láàrin aago 5 àbọ̀ ìrọ̀lẹ́ sí 6 àbọ̀. ẹ béèrè Hubert Ògúndé ní 88 Cemetery Street, Èbúté Mẹ́ta. nínú ìwé ìròyìn Daily Comment ní ìkéde yìí ti kọ́kọ́ jáde ní ọjọ́ 14 oṣù náà. nígbà tó sì di ọjọ́ 15 tí í ṣe ọjọ́ kejì èyí, Daily Service náà tún gbé ìkéde náà jáde. Hubert Ògúndé ló ṣe é. ọkùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ fi iṣẹ́ ọlọ́pàá sílẹ̀ tó ní òun fẹ́ máa ṣe tíátà káàkiri. ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìkéde yìí, kò sí ọmọbìnrin òbúrẹ́wà kan tó wá Ògúndé wá pé òun fẹ́ ṣe eré tíátà, ká má tí ì sọ àwọn arẹwà 30 tó sọ pé òun wá. kálukú dákẹ́ mọ́ ilé ìyá ẹ̀ nítorí kò sí abiyamọ kan, kò sí òbí kan nílẹ̀ Yorùbá nígbà náà tí ó gba ọmọ rẹ̀ láàyè láti máa tẹ̀lé àwọn alárìnjó káàkiri. orúkọ tí wọ́n ń pe àwọn tí wọ́n ń ṣe eré tíátà kiri ìlú gbogbo nígbà náà rèé. ṣùgbọ́n kò sẹ́nìkan tó gbàgbọ́ pé àwọn ọmọ gidi ló ń ṣeré náà. wọ́n ti rò pé eré àwọn ọmọ asùnta lásán ni. ohun tí kò ṣe sí ẹni tó wá sí ilé ọkùnrin kan tó pe ara ẹ̀ ní Hubert Ògúndé nìyẹn. ohun tó bá ń dunni náà ní pọ̀ lọ́rọ̀ ẹni ṣá o. ológun ẹrú kó aṣọ rẹ̀ jẹ́ ọ̀kan ṣoṣo. nítorí èyí àti pé ẹṣin kì í dáni ká má tún gùn ló tún mú Ògúndé gba inú ìwé ìròyìn míì lọ lẹ́yìn oṣù kan tó ti dúró sílé tó retí tí kò rẹ́nìkan. inú ìwé ìròyìn West African Pilot ló lọ. ìkéde náà sì jáde ní ọjọ́ 17 oṣù kìíní ọdún 1946. ṣùgbọ́n ìkéde náà yàtọ̀ sí èyí tó ti ṣe tẹ́lẹ̀. ohun tó sì kọ sínú rẹ̀ kò jọ ara wọn rárá ni. ohun tó kọ ni pé òun wá àwọn arẹwà obìnrin 10 tí wọ́n lè ṣe iṣẹ́ akọ̀wé dáadáa. orúkọ rẹ̀ náà ló lò, àdírẹ́sì kan náà ló sì kọ sí Hubert Ògúndé 88 Cemetery Street, Èbúté Mẹ́ta. ohun tó kàn jẹ́ nǹkan ìyanu ni pé bí ìkéde náà ti jáde bẹ́ẹ̀ ni àwọn sisi lóríṣiríṣi bẹ̀rẹ̀ sí ya sí ilé Ògúndé. gbogbo wọn fẹ́ ṣiṣẹ́ akọ̀wé ni. ìgbà tí wọ́n dé yìí ni Ògúndé tó sọ fún wọn pé kì í ṣe iṣẹ́ akọ̀wé ni òun ní o, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá lè ṣe iṣẹ́ tí òun ní, owó tí àwọn akọ̀wé obìnrin ń gbà lóṣooṣù làwọn yóò máa san fún un. wọn kò ní kábàámọ̀ pé àwọn ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. nígbà tí wọ́n sì béèrè iṣẹ́ tí wọ́n fẹ́ máa ṣe, Ògúndé sọ fún wọn pé iṣẹ́ tíátà ni, orin kíkọ àti ijó jíjó. ẹni ni àwọn kan rí tí wọ́n sì sáré padà sílé ìyá wọn. ṣùgbọ́n àwọn kan dúró nítorí wọ́n ti pinnu pé kò sí irú iṣẹ́ tí àwọn kò lè ṣe. àwọn míín sì dúró nítorí wọ́n fẹ́ ṣe ojú mi tó. wọ́n fẹ́ wo ohun tó ń sọ̀rọ̀ nínú rédíò. wọ́n fẹ́ mọ bí àwọn tó ń ṣeré ti ń ṣe é gan-an. ọjọ́ yìí àti àsìkò yìí la lè sọ pé eré tíátà bẹ̀rẹ̀ ní Nàìjíríà yìí, nítorí kò sí irú eré bẹ́ẹ̀ tàbí ẹnìkan tó gbà yàn síṣẹ́ bẹ́ẹ̀ níbì kankan ní Nàìjíríà àti ní gbogbo West Africa. ohun tó ń ya àwọn èèyàn lẹ́nu nígbà náà ni pé kí ni yóò mú ẹni tó ń ṣiṣẹ́ ọlọ́pàá tó sì ń gba owó oṣù, kódà kí owó oṣù náà kéré, tí yóò fi wá fi iṣẹ́ ọlọ́pàá sílẹ̀, tí yóò ní iṣẹ́ kan tí kò lówó lórí, tí kò sì mọ bí ọjọ́ ọ̀la òun yóò ṣe rí nídìí ẹ̀ lòun yóò máa ṣe, tí òun yóò sì máa tẹ̀lé káàkiri. lóòótọ́ kò sí irú eré tí Ògúndé ń ṣe yìí rí. ẹnìkan kò sì rí irú àrà tí ọkùnrin náà ń dá níbì kan rí. ṣùgbọ́n kò sí owó nídìí ẹ̀. bẹ́ẹ̀ ni kò lọ́lá lára bí àwọn iṣẹ́ lọ́ọ̀yà, adájọ́, dókítà, ẹnjìníà àti àwọn iṣẹ́ ńlá tó wà nígbà náà. iṣẹ́ alárìnjó, èwo ni ọkùnrin yìí tún gbédè yìí?
ohun táwọn èèyàn ń sọ nìyẹn. ṣùgbọ́n láti ìgbà tí òun ti ṣeré Garden of Eden fún ṣọ́ọ̀ṣì The Church of the Lord ní Èbúté Mẹ́ta lọ́jọ́ 6 oṣù kejìlá ọdún 1944 ní Glover Hall lẹ́kọ̀ọ́, tó sì ti rí bí àwọn èrò ìwòran ṣe gba eré náà tí gbogbo àwọn ìwé ìròyìn sì ń kọ nípa òun àti àwọn tí àwọn jọ ṣeré ọ̀hún fún ọjọ́ pípẹ́, ló ti pinnu pé iṣẹ́ àṣelà ní iṣẹ́ yìí. ó sì ti pinnu pé bí òun kò sì rí owó níbẹ̀, ó dá òun lójú pé òun yóò ní òkìkí, bẹ́ẹ̀ ni òun yóò sì ríbi gbé àwọn nǹkan tó bá wà lọ́kàn tòun náà jáde nígbà gbogbo. kí ohun gbogbo lè bọ́ sí bó ti fẹ́, kí àlò náà ti fún ara rẹ̀ ní oyè tó sì ń pe ara rẹ̀ ní ARMUSC. oyè pàtàkì ni oyè náà láàrin àwọn ọ̀mọ̀wé nígbà náà, ṣùgbọ́n Ògúndé fúnra ẹ̀ ló fún ara ẹ̀ kó lè fi ní àpọ́nlé lọ́dọ̀ àwọn alákọ̀wé gbogbo ni. oyè àwọn tó kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa iṣẹ́ orin ni. bí Ògúndé ṣe ṣe eré Garden of Eden ni ọtí eré ti bẹ̀rẹ̀ sí pa á. ó sì ti pinnu pé kò sẹ́nìkan tí yóò yọ ọmọ owú òun kúrò lágbẹ̀dẹ. lẹ́yìn tí Aláké Abẹ́òkúta ti pè é pé kó wá ṣeré tó sì ti padà dé pẹ̀lú oyè tuntun, òun náà kò dúró mọ́. ó bẹ̀rẹ̀ sí ṣe eré káàkiri ni. ẹgbẹ́ àwọn obìnrin The Ladies Friendly Society ti inú ìjọ Williams Methodist Church Àgọ́ Ìjàyè Èbúté Mẹ́ta ni wọ́n tún pè é léré. wọ́n ní kó wá ṣe eré tuntun fún wọn. ọ̀kan nínú àwọn alágbára ìlú nígbà náà ni wọ́n fi ṣe alága, N.O.B. Thomas. ní Glover Hall náà ni wọ́n ti ṣe ibẹ̀ ni orírun eré gbogbo. kò sì sí nǹkan pàtàkì tí wọ́n fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ nígbà náà tí kì í ṣe Glover Hall ni wọn yóò ti ṣe é. bí kinní kan bá sì ti fẹsẹ̀ múlẹ̀ níbẹ̀, ó dájú pé lójú ẹsẹ̀ ní kinní ọ̀hún yóò kárí gbogbo Nàìjíríà pátápátá. lọ́jọ́ 2 oṣù kẹwàá ọdún 1944 ní ọjọ́ náà, ọjọ́ ńlá kan sì ní ọjọ́ ọ̀hún jẹ́. ṣùgbọ́n kinní kan yàtọ̀ ní eré tí Ògúndé ṣe fún wọn ní ọjọ́ náà. ṣé nígbà tó ṣe eré àkọ́kọ́ Garden of Eden, eré inú Bíbélì ni, àwọn ohun tí wọ́n sì fi ń ṣeré nígbà náà nìyẹn. nígbà náà ni ọ̀kan nínú àwọn tí wọ́n kọ ọ̀rọ̀ sínú ìwé ìròyìn nípa eré ọ̀hún ti gbà á nímọ̀ràn pé bó bá ń ṣe eré rẹ̀, àṣà Yorùbá ni kó jẹ́ kó pọ̀ níbẹ̀. tọ̀hún sọ pé ariwo tí àwọn èèyàn ń pa nígbà tí wọ́n ń wo eré rẹ̀ yìí kò sí ohun méjì tó fà á ju ọ̀pọ̀lọpọ̀ orin àti ijó Yorùbá tó ṣe àgbékalẹ̀ ní ọ̀nà ìgbàlódé lọ. obìnrin akọ̀wé náà tí orúkọ ẹ̀ ń jẹ́ Comfort O. Jones sọ pé bí Ògúndé bá tẹra mọ́ bó ti ń fi Yorùbá ṣeré rẹ̀ yìí, yóò lókìkí ju àwọn òyìnbó lọ. bí àwọn òyìnbó sì ṣe rí ní ìlú wọn ni òun náà yóò rí níbí. Ògúndé di ìmọ̀ràn yìí mú ṣinṣin ni. nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé eré tó ṣe fún àwọn ẹgbẹ́ The Ladies Friendly Society yìí, àrà ọ̀tọ̀ ló gbé gba. àkọlé tó pe eré náà ní African and God. eré náà kì í ṣe eré inú Bíbélì rárá. àyànmọ́ ni eré náà jọ nítorí ìtàn Táyé àti Kẹ́hìndé ni. Táyé yàn án láti ọ̀run pé bí òun bá dé ilé ayé o, ọmọ jayéjayé kan àti arìndí òru ni òun yóò jẹ́. òun yóò sì kó gbogbo àwọn òbí àti ọ̀rẹ́ òun sínú ìyọnu ni. ṣùgbọ́n Kẹ́hìndé sọ pé ọmọ rere lòun máa jẹ́ o ní ayé, òun kò sì ní lọ́wọ́ sí rádaràda kankan. bẹ́ẹ̀ làwọn méjèèjì wá sílé ayé. ṣùgbọ́n bí Táyé ti dàgbà ló ti bẹ̀rẹ̀ wàhálà. òní ọtí, ọlá òde àríyá, ojúmọ́ kan fàájì kan lòun. ní gbogbo ibi tó ń lọ láti kọ́ iṣẹ́ tàbí láti ṣòwò ni kì í dojúkọ ohun tó bá lọ. àríyá nìkan ni. ohun tó fà á tí Táyé fi di onígbèsè rèé o. gbogbo ohun ìní rẹ̀ ló tàgbẹ̀yìn, bẹ́ẹ̀ ló sì ta ti àwọn ìyá àti bàbá rẹ̀. ìwọ̀nba owó tó sì tún rí kó torí ẹ̀ yípadà. fàájì náà ló fi ń ṣe. lọ́jọ́ kan ni wọ́n bá òkú Táyé ní gbangba níbi tó ti ń rìn dé òru. aṣọ rẹ̀ ti fàya, kò sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀, nítòsí ilé ọtí kan ló sì kú sí. níbi tó kú sí yìí náà ni Kẹ́hìndé ti bá a. ìdààmú sì bá ọkàn Kẹ́hìndé débi pé níṣe lòun náà kú síbẹ̀. bí àwọn méjèèjì ti kú ni wọ́n kọjá sọ́run. àárín àwọn àgbààgbà áńgẹ́lì ni wọ́n sì ti bá ara wọn. ṣùgbọ́n kàkà kí wọ́n kúkú dá Táyé lẹ́bi, wọn kò dá a lẹ́bi. wọ́n ní ohun tó ti kúnlẹ̀ tó yàn láti ọ̀run ló lọ ṣe nílé ayé. ohun tí Kẹ́hìndé sì sọ pé òun yóò ṣe náà ló ṣe. ìyẹn ni pé bí kálukú bá ṣe yàn láti ọ̀run pé òun yóò rí nílé ayé náà ló máa rí. nígbà tí eré náà ń lọ lọ́wọ́,
àwọn kan wà nínú àwọn èrò ìwòran pàápàá àwọn obìnrin tí wọ́n ń sunkún. Bẹ́ẹ̀ ni àwọn kan sì wà tí wọn kò lè lanu sọ̀rọ̀ báyìí látìgbà tí eré náà ti bẹ̀rẹ̀ títí dé ibi tó parí sí. Bí wọ́n sì ti parí eré tí wọ́n da aṣọ bo ìtàgé, àwọn èrò ìwòran náà kọ̀, wọn kò dìde nílẹ̀. Wọ́n tún sọ pé kí Ògúndé wá nǹkan míì ṣe fáwọn sí ni. Nínú gbogbo eré náà, yàtọ̀ sí ọ̀run tí Ògúndé ti lo àwọn áńgẹ́lì, kò sí ibì kankan tó jẹ mọ́ ti eré àwọn onígbàgbọ́ níbẹ̀. Ìtàn náà kì í ṣe ìtàn inú Bíbélì tàbí ti inú ìwé ọ̀rọ̀ Ọlọ́run kankan. Ìtàn tó dá lórí ìgbàgbọ́ àti àṣà Yorùbá ni. Ohun tó jẹ́ kí eré náà mú gbogbo àwọn èrò ìwòran lára rèé tí wọ́n sì ń pàtẹ́wọ́ àtẹ́wọ́ àpá ìdákẹ́ nígbà tí wọ́n gbọ́ nígbẹ̀yìn pé eré náà ti parí. Lójú ẹsẹ̀ náà ni ìràwọ̀ Ògúndé tó ti tàn tẹ́lẹ̀ túbọ̀ ràn sí i, nítorí kò sí ìwé ìròyìn kan ní Nàìjíríà tí kò kọ nípa eré náà. Ariwo tí wọ́n sì ń pa ni pé níbo ni irú ọkùnrin ọlọ́pọlọ ńlá báyìí ti jáde o. Wọn kò lè ṣe kí wọ́n má sọ bẹ́ẹ̀, nítorí gbogbo bí ọkùnrin náà ti ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe yìí, Hubert Ògúndé kò tíì pé ọmọ 30 ọdún. Kò sí pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń dìde tí ayé ń gbókìkí ẹ̀ bí kò bá ṣe pé tọ̀hún ti dàgbà dáadáa. Ṣùgbọ́n Ògúndé kò tíì dàgbà. Ọmọdé kan tí ìràwọ̀ rẹ̀ tètè jáde ni. Nígbà náà ni òun náà múra sí eré náà. Àwọn ṣọ́ọ̀ṣì sì ń pè é pé kó wá ṣe eré fún àwọn. Láàárín ọdún 1944 yìí náà ló ṣe eré Nebukadnesari. Ó ṣe eré àwọn ọmọ Ísírẹ́lì ní Íjíbítì. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ajagun Jésù pè é pé kó wá ṣe eré obìnrin inú Bíbélì kan tí wọ́n ń pè ní Bẹ́lísásárì fún àwọn. Nígbà tó di pé wọ́n ń pè káàkiri ló bẹ̀rẹ̀ sí í gba owó lọ́wọ́ àwọn tí wọ́n bá pè é. Owó náà yóò sì wà fún lílò àti fífi gbáradì fún eré tí wọ́n yóò ṣe àti láti ra àwọn èèlò tí wọ́n yóò lò. Ohun tó sì máa ń ṣe ni pé àwọn ṣọ́ọ̀ṣì tí wọ́n bá pè é pé kó wá ṣeré yìí, níbẹ̀ náà ni yóò ti lọ kó àwọn ọmọbìnrin àti àwọn ọmọkùnrin tí wọ́n bá nífẹ̀ẹ́ sí eré tíátà. Àwọn wọ̀nyí náà ni yóò sì lò pẹ̀lú àwọn míì tí wọ́n bá ti ń tẹ̀lé bọ̀ láti ibi eré tó ti ń ṣe. Bó ṣe ṣe títí ní ọdún 1944 yìí tó fi iṣẹ́ ọlọ́pàá sílẹ̀ rèé. Ó sì bẹ̀rẹ̀ sí wá gbogbo ọ̀nà tí òun yóò fi kó àwọn òṣèré tirẹ̀ jọ. Ohun tó fà á tó fi ṣe ìkéde tó ṣe nìyí. Ṣùgbọ́n kó tó ṣe ìkéde náà, kì í kúkú ṣe pé kò tíì ní àwọn ọmọ tó pọ̀ tí wọ́n ń bá a ṣeré. Ó kàn jẹ́ pé wọn kì í dúró ni. Bí wọ́n bá ti bá a ṣeré díẹ̀ ni wọ́n ń lọ. Wọn ò sì ní dágbére fún un nígbà tí wọ́n bá ń lọ, àgàgà bí wàhálà kan bá dé. Eré àkọ́kọ́ tí Ògúndé ṣe fúnra ẹ̀ tó jẹ́ eré tirẹ̀ gan-an ló fa wàhálà fún o. Worse than crime. Èyí burú jù wà ọ̀daràn ló pe eré náà. Ó sì polówó eré ọ̀hún ní ọjọ́ 12 oṣù kẹta ọdún 1945. Ó ní kí gbogbo ayé wá fojú rí i. Eré àkọ́kọ́ tí Ògúndé yóò ṣe nìyẹn. Òun ló ní eré náà. Òun ló ní ìtàn òpérà tirẹ̀ fúnra ẹ̀ ni. Kì í ṣe pé ṣọ́ọ̀ṣì tàbí ẹgbẹ́ kan ló bẹ̀ẹ́ níṣẹ́ eré náà. Glover Hall lòun náà fi eré ẹ̀ sí. Ó sì wá Nnamdi Azikiwe kan. Ó ní kó wá ṣe alága òun. Tìdùnnú ni Azikiwe fi wá. Ṣé òun ni gbajúmọ̀ olóṣèlú ìgbà náà? Awólọ́wọ̀ wà nílùú òyìnbó tó ń kàwé lọ́wọ́. Kò sẹ́ni tó gbúrò àwọn Akíntọ́lá tàbí Tafawa Balewa. Ẹnìkan ò sì mọ Ahmadu Bello nígbà yẹn. Azikiwe ni gbogbo ayé mọ̀. Òun ni wọ́n sì ń pè ní ọkọ àwọn òyìnbó aláwọ̀ funfun. Nítorí orúkọ ńlá tí Ògúndé ti ní àti pé àwọn èèyàn ti gbọ́ pé òun fúnra ẹ̀ ló ní eré náà pẹ̀lú àwọn tí wọ́n gbọ́ pé Nnamdi Azikiwe ń bọ̀ níbẹ̀. Níṣe ni gbọ̀ngàn ńlá Glover Hall náà kún àkúnfàyà. Ó kún láti ìbẹ̀rẹ̀ dé òpin ni o. Àwọn èrò sì wà lójú wíńdò tí wọ́n ń fẹ́ wòran nígbà tí wọn kò rí ààyè wọlé. Ọ̀rọ̀ eré náà làwọn èèyàn ń gbọ́, wọn kò sì mọ ohun tẹ́rẹ́ náà dálé lórí. Àṣé àwọn òyìnbó l'Ògúndé fẹ́ fi eré ẹ̀ bú. Àwọn òyìnbó pàápàá kò sì mọ̀. Ìjọba wọn kò fura rárá ni Ògúndé bá bẹ̀rẹ̀ eré pẹ̀lú orin arò àti ti alágẹmọ pẹ̀lú àwọn àgéré àti àwọn orin Yorùbá tó pẹ́ tí àwọn tí wọ́n wà nígboro ti gbọ́ wọn gbẹ̀yìn. Bó ti ń kọrin náà bẹ́ẹ̀ làwọn èèyàn ń pariwo bí àwọn oníjó kan sì ti ń jáde pẹ̀lú ẹ̀wù àrà ní inú àwọn èèyàn ń dùn gan-an. Lẹ́yìn náà ni wọ́n bẹ̀rẹ̀ eré yìí. Eré náà sì fi ìjọba òyìnbó hàn gẹ́gẹ́ bí ìjọba amúnisìn. Ìjọba tó wá kó àwọn èèyàn wa lẹ́rú tí wọ́n sì wá
padà sọ ara wọn di ọ̀gá lé wa lórí. Ògúndé wá àwọn obìnrin tí wọ́n ṣe bí aboyún jọ, wọ́n sì pọ̀ dáadáa. Àwọn ló kó síwájú tó sì fi àwọn òyìnbó tí wọ́n gbébọn dání tẹ̀lé wọn, tí wọ́n ń tì wọ́n, tí wọ́n ń nà wọ́n ní kòbókò kárakára. Ńlá àwọn èèyàn bá ń sunkún, wọ́n ń bínú sí àwọn òyìnbó pé ṣé bí wọ́n ṣe kó àwọn bàbá wa lẹ́rú rèé. Ìbínú àwọn èèyàn sì ru sí àwọn òyìnbó tí wọ́n ń ṣèjọba Nàìjíríà nígbà náà. Inú Azikiwe dùn sí eré ọ̀hún gidigidi débi pé níṣe ló dìde tó so mọ́ Ògúndé tó gbá a mú nígbà tí eré náà parí tí kò sì fi sílẹ̀ fún ìgbà pípẹ́. Wọ́n jọ dúró síbẹ̀ ṣáá ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn èrò wọn dìde nàró tí wọ́n sì ń pàtẹ́wọ́ fún Ògúndé láìsinmi. Ohun tí Ògúndé kò mọ̀ ni pé àwọn ọlọ́pàá kan ti wà tí wọ́n ti fara pamọ́ sítòsí ibẹ̀ o. Wọn kò fẹ́ wọlé mú Ògúndé lójú àwọn èrò ni o. Wọ́n fẹ́ kí àwọn èrò ti lọ kí wọ́n tó jáde sí i. Bí àwọn èrò sì ti lọ tán tí Ògúndé àti àwọn ọmọ rẹ̀ ń palẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá wọlé gìjà. Wọ́n ní wọ́n bá ki Ògúndé mọ́lẹ̀, òun pẹ̀lú ẹni tó darí eré tí wọ́n ṣe náà, ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń pè ní Babalọ́lá Kúyìnù. Nígbà tí Ògúndé sì fẹ́ máa bá wọn ṣe gìràgìrà, kíá ni wọ́n la kóńdó kan mọ́ ọ lórí, ńlòun náà bá sinmi agbaja. Bẹ́ẹ̀ ni wọ́n wà wọ́n lọ. Ìtìmọ́lé ni wọ́n wà wọ́n lọ tààràtà. Wọ́n ní àwọn yóò sọ Ògúndé sẹ́wọ̀n dandan ni. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn èyí? Àti báwo ni Ògúndé ṣe ṣe láàrin àwọn ọlọ́pàá? Ẹ pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń sọ ìtàn bàbá Ògúndé yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.